èmi ó tún ti ṣẹlẹ̀ tẹ́ ẹ bá gbọ́n tí Táyé Currency tó sọ nípa Wasiu Alabi Pasuma àti King Dr. Saheed Òṣùpá nínú fídíò yìí ẹ̀yin náà ẹ kọ̀ ha o àmọ́ ntẹ̀mí fẹ́ béèrè gangan ni pé ṣé tipẹ́tipẹ́ ni àbí tuntun mo mìn pé ṣé recent ni orin tí Táyé Currency ọ̀rọ̀ tí Táyé Currency tó tún sọ nípa Wasiu Alabi Pasuma yìí àti Alhaji Saheed Òṣùpá ṣé lẹ́yìn tí wọ́n dé láti umura ló sọ ilé yìí ni àbí èyí tó ti sọ́lẹ̀ tipẹ́tipẹ́ ẹ wò lálàálù àkùtùkùtù òwò nínú fídíò yìí o ṣùgbọ́n tó bá jẹ́ gbà àkọ́kọ́ lélẹ́yìí tẹ̀ ń darapọ̀ mọ́ mi lórí ìkànnì yìí ẹ dákun ẹ má ṣe mí ní ṣe méjì ẹ máa bá ń kílìkì lórí subscribe button yẹn bá ń like kẹ ẹ bá ń share ẹ bá ń pín kò délé kò dókò ẹ má wàá gbàgbé ẹ rí dájú pé ẹ̀yin náà drop comment yín kí ló opinion yín tó wà lọ́kàn yín sábẹ́ comment section fídíò yìí ó yá ẹja àjẹgbádùn ẹ lókè lọ́hùn dáadáa. ọgbẹ́ ni mo dúró dáyé báàsì tó lọ́nà àdúrà sí ìwùjúmọ́ra ọ̀gá ni màṣọ. Káàsì olóṣèlú ọ̀pẹ Currency ọ̀pẹ wọ́n ní máa sọ ẹ̀sán o. Ìgbà tí wọ́n bá sùn ṣé mẹ́sàn-án ló mọ̀ ọ́. Òṣùpá o máa dé bọ̀ Òṣùpá mi sẹ́yìn o omi ká dúró dábàá. Òṣùpá ní bá má jẹ́ dàrí ìṣùgbọ́n sórí wa o Òṣùpá ọ̀la orí ti dé. Ìṣùgbọ́n sórí wa o Òṣùpá orí ti dé. Mọ̀rẹ̀ wo ìjọba sòrò ìjọba jọ nígbà wo ìjọba gbogbo. Bàbá ìrìn ẹgbẹ́ ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tó sọ bára bẹ̀ sọ̀rọ̀. Ẹ̀yẹ́ ìmọ̀ ní gbádé gbogbo bá ń pọ̀ orí ìgbàlódé. Bùbù tó ń gbé wọn fẹ́ràn rẹ̀. Òun àbẹ̀rẹ̀ tó ń wọ́n fẹ́ràn ọkọ̀ rẹ̀. Ọgbẹ́ ni mo dúró dáyé báàsì. Tó lọ́nà àdúrà sí ìwùjúmọ́ra ọ̀gá ni màṣọ. Káàsì olóṣèlú ọ̀pẹ Currency ọ̀pẹ wọ́n ní máa sọ ẹ̀sán o. Ìgbà tí wọ́n bá sùn ṣé mẹ́sàn-án ló mọ̀ ọ́. Èmi náà ní bí náà lẹ́yìn tiẹ̀. Orí bá sọ́mà lẹ́gbẹ̀ẹ́ ọ̀la. Ẹ máa gbọ́dọ̀ Òṣùpá o. Máa dé bọ̀ Òṣùpá mi sẹ́yìn o. Omi ká dúró dábàá. Òṣùpá ní bá má jẹ́ dàrí ìṣùgbọ́n sórí wa o. Òṣùpá ọ̀la orí ti dé. Ẹ má jẹ́ dàrí ìṣùgbọ́n sórí wa o. Òṣùpá ọ̀la orí ti dé. Mọ̀rẹ̀ wo ìjọba sòrò ìjọba jọ nígbà wo ìjọba gbogbo. Bàbá ìrìn ẹgbẹ́ ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tó sọ bára bẹ̀ sọ̀rọ̀. Ojú rẹ̀ ní ìlú ìtàkùn ìrìn. Ẹ̀yẹ́ ìmọ̀ ní gbádé gbogbo bá ń pọ̀ orí ìgbàlódé. Bùbù tó ń gbé wọn fẹ́ràn rẹ̀. Òun àbẹ̀rẹ̀ tó ń wọ́n fẹ́ràn ọkọ̀ rẹ̀.